o ẹ ò rí bí a ṣe lẹ́ lábọ̀ wá bá o. Seraye o ẹ ò rí bí. Ó tàpá sókè ó yí dọ́borí o. Ó tàpá sókè ó yí dọ́borí o. Àṣegbé kan ò sí láyé àṣepamọ́ ló wà kó gbọ́. Ohun àgbàṣe ló ní tán ní bọ́dọ̀lá o. Kò gbọ́ sétí ọ̀rẹ́ mi yé. Ohun àbáṣe sílẹ̀ là máa dé bá tilẹ̀ róná nítorí ọmọ má ṣe kà mọ́ nítorí ọjọ́ ọ̀la. Seraye o ẹ ò rí bí o ẹ ò rí bí. Seraye o ẹ ò rí bí. Seraye o ẹ ò rí bí. àṣelẹ̀ làbọ̀ á bá o. Seraye o ẹ ò rí bí. Seraye o ẹ ò rí bí. Seraye o ẹ ò rí bí àṣelẹ̀ làbọ̀ á bá o. Seraye o ẹ ò rí bí. Tó bá ṣe eré wàá gbà bó bá ṣe kà wàá gbà àti rí àti ká gbogbo ẹ̀ pátápátá ló lè rè o. Ìgbà mélòó la máa lò nílé ayé tàmí wẹ̀wù yín kó gbọ́. Jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ló nílé ayé ọ̀rẹ́ mi jẹ́jẹ́ ni kò máa ṣe kó gbọ́. Seraye o ẹ ò rí bí. Seraye o ẹ ò rí bí. àṣelẹ̀ làbọ̀ á bá o. Seraye o làbọ̀ á bá o. Seraye o ẹ ò rí bí. Seraye o ẹ ò rí bí. Seraye o ẹ ò rí bí àṣelẹ̀ làbọ̀ á bá o. Seraye o ẹ ò rí bí. Ó tàpá sókè ó yí dọ́borí o. Ó tàpá sókè ó yí dọ́borí. Àbígbà ó ga ọ̀wọ́. Ìwọ náà ló kú sọ pé àárọ̀ lọ́jà so kí wàá tètè máa lọ báyìí. Òótọ́ ni o, Monday ọjọ́ ajé ni ajé náà fi ń pa nílé tiwa. Ọlátúnjí Àlàbí ọkọ mi, ojú ẹ̀ la fi ń wo owó, ojú ẹ̀ la fi ń wo ọmọ, ojú ẹ̀ la fi ń wo ìlẹ̀kẹ̀, sórí gbogbo ibi tó bá délé ni ojú ẹ̀ náà fi máa wo ẹ̀. Àmín. Ṣé orí contract tó fẹ́ lọ gbà yẹn? Bí Adémú ṣe jẹ́ olórí ẹ̀yọ̀, tí Ológbòjò jẹ́ olórí egúngún, ìwọ ló máa jẹ́ olórí. Ìwọ náà dẹ̀ gbé contract yẹn fún lágbára Ọlọ́run. Adùn ní ìyàwó mi níbo ló ti máa ń gbọ́ gbogbo àwọn Yorùbá ńláńlá tó máa fi ń gbàdúrà fún mi náà. Ṣé bọ́mọ Yorùbá náà ni o? Ọmọ Yorùbá mélòó ni mí? Ọmọ Èkó ni mí. Yorùbá mélòó mo gbọ́? Mi dẹ̀ mi kẹ̀ òun náà mo gbọ́. Ọmọ tí ọmọ ẹ gbọ́ kí ló jẹ́ mi dẹ̀ kí ló kẹ̀? Very funny anyway. Ajé ti lé góńgó síta. Ìwọ̀gbọ̀n ló ń dúró dé. Ok, jẹ́ ń lọ gbé. Mo dẹ̀ ṣèlérí fún ẹ pé tí n bá padà dé máa yà ilẹ̀ mi. Ṣé lóòótọ́? Yeah, it's a promise. Really? Okay. I'll see you, okay? All right, darling. All right, baby. Oh, dúró jẹ́ kí n sí ẹ. Ọkọ mi. Lágbára Ọlọ́run bó ṣe ń lọ yìí àlọ́ àdá àbọ̀ àsùn. Àmín, àmín. Má wàá pẹ́ oṣù mọ̀ pé mi nìkan ló wà ní. Ọkọ mi. Today. I love you. I love you too, okay? All right, Maria, má dé jùlọ. All right, then. Oh, how are you? Yes, sir. Wọ́n kọ́. Wow. Miss mommy. Oh yeah, take this. Come on. Abby. That's my baby. That's my love. Okay, don't worry, right? My baby, daddy. My kiss. Oh. Hello there. Yeah. Okay, it's a land, Abby. All right. Máa gbé ní airport nísìnyí, máa gbé. Àwọn ọmọ yẹn jẹun lọ́wọ́ ni wọ́n jẹun lọ́wọ́ gan.
ọmọ ẹ ti ní ìsẹ̀mbólú àti fẹ́rẹ́ ẹ̀. ọ̀rẹ́ mẹ́ta yọ ọmọ àgbà ẹ̀kọ́ ní kíákíá òkè ṣùgbọ́n mi kò ní àlọ́ gbé mọ́ mi ní airport. Come on my baby now, drink now. Mommy's back. Come on. Mo bọ́ sí ló bí lọ sí ìwọ ìjọ. Àgbọ̀n mi ẹ́ lórí wa sí back. Yes. As in, this is for me. Are you serious? Hey, no! Hey, baby, no. I love you. Hey. Ah! Hey! 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 Ọkọ mi o. Hey, I can't believe it. God, I can't believe this so far. Oh, I can't believe this. You actually bought this for me. Yeah. Ọkọ mi. Wo. Ibi tó ti mọ́ tó fi ra mọ́tò yìí. Àgbà náà ò ní wọ̀bẹ̀. Ibi tó ti mọ́ báyìí billions lọ́nà máa fi rọ́pò fún ẹ. Ojú ò ní tiẹ̀. Gbogbo kan tó fẹ́ láyé ẹ lọ́nà máa ṣe fún ẹ. Look. You're worth more than this, okay? Really? Hey! God, you bought red for me. Hey! Why not? Come, let's go. Oh, so happy! It's the best birthday now! Àwọn àgbàbọ̀ wọ́n ní rètí pípẹ́ ó máa ń mọ́kàn ṣàkó lọ ni torí tọlọ́run ṣọ́rọ́wọ́ tí mo ní kó fún mi mo fẹ́ fi lọ kó ọjà mi ni Jídé òde náwó yìí lọ́wọ́ wá dẹ̀ máa ṣàkó bí ẹni pé o náwó yìí lọ́wọ́ owó yìí dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Àǹtí mi ò ṣáà ṣe àdéhùn kan fún yín kí n má mú ṣe rí ẹ má bínú owó ló pọ̀ lọ́wọ́ mi lásìkò ìbọ̀ títí next week aláṣìkè ààbò. Yes, ta ni ẹ? Kẹ́ńtìkà. Ọ̀ ẹ wọlé. Ṣé wàá pa ẹ̀ka sàn? Ẹ rà mọ́. Ṣé wàá pa? Mo gbọ́ mẹ́sẹ̀jì pé ẹ fẹ́ rí mi mo ṣe ní kí n sáré yọjú sí yín. Ẹ ṣe gan jàre ẹ ṣe pé mo ti ẹ pé ẹ jẹ́ mi. Ẹ rọra jókòó. Ẹ rọra mà. Ṣé o ń tẹ̀mí ṣàtìlẹ́yìn jù? Ẹ mọ̀ pé ìwọ àtẹ̀gbẹ́ lábẹ́ nǹkan. Mr. Dele, Mr. Dele, kí la ṣe fún yín? Ẹ ṣe wo la ṣe yín? Látòrí 500,000 naira, ẹ dẹ̀ increase owó lé sí 800,000 naira, ó ti pọ̀ jù. It's too ridiculous. Ó dáná ẹ bá wọn sọ̀rọ̀. Ṣẹ́rí sà, ṣẹ́rí àwọn ẹbí tẹ́ fẹ́ máa dà lé mi lórí òkè ṣe fort tèmi. Ṣẹ́rí ẹbí landlady tó nílé ni. Ṣé mọ̀ pé mo kàn jẹ́ aṣojú ilé yìí ni. Bí mo dẹ̀ ṣe fún yín ní lẹ́tà yẹn bẹ́ẹ̀ náà ni mo fún gbogbo àwọn flat tó kù. So bó nílé ṣe fẹ́ òun lèmi ṣe yẹn. 300,000 tọ̀ntọ̀n kí ló dé eléyìí ti pọ̀ jù ẹ̀ẹ́dẹ̀ sọ fún àwọn onílé pé kókó yé ènìyàn lára 300,000 800,000 ó ti pọ̀ jù. Ṣé rí òfin yìí kò ṣe àwọn nìkan so gbogbo àwọn yòókù náà la fún níwèé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti comply so onílé dẹ̀ sọ kíní kan pé ẹni tí ò bá ti tẹ́ lọ́rùn kó dá kọ́kọ́rọ́ lé òun padà. Wọ́n sọ bẹ́ẹ̀ nílé ta ti ń gbé látọdún yìí. Ẹ wò ìyẹn ló dáa o ẹ lọ wá ilé mi ṣé ní 800,000 ẹ̀jẹ̀ bá kojú àdúgbò mi níbi tí mo kọ́lé sí ẹ ra ilẹ̀ 500,000 ẹ dẹ̀ máa 200,000 ẹ máa fi ṣẹ́ lọ lórí ẹ̀ ìyẹn ló dáa o ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa kúrò mi báyìí ní ó ti pọ̀ jù. ẹ wá ìyàwó mi ẹ wá lè rí lóòótọ́. ẹ jọ ṣé èmi lè máa lọ ẹ máa lè lórí mo láwọn nǹkan tí mo tún fẹ́ ṣe. ẹ ṣe àlùfẹ́ ẹ ṣe. ó dà pọ̀ ẹ ṣe gan. ó yẹ kí ẹ máa bá wọn sọ̀rọ̀. Anyway. ẹ wá lè rí ni o. Bàjá dáhùn mi parọ́ fún ẹ. I'm leaving this house. Better. Yes, máa kú ni abọ́dọ̀ yẹn sọ̀rọ̀ báyìí ekele tó ń wò báyìí. Ọkọ mi kí ni nǹkan tó ń sọ lẹ́nu tí ó dùn yìí
ó ṣe máa sọ pé a máa kókó òǹbí ó rántí pé tá a bá tún kó lọ síbòmí ọmọ ní àsanwó 2 years agent àgbowó tiẹ̀ kíní kan ní amówó kí lọ́ọ̀yà kan wá àgọ́ possible náà ó láti ro ti iṣẹ́ àti tàwọn ọmọ school. ìyàwó mi 800,000 lọ́dún ẹ wà ní kúrò ń bí. àǹtí aláṣìírí ààbò aláṣìírí ààbò. ọkọ mi ọlọ́run abó ẹ̀ láṣìírí ìwọ náà ṣàgbọ̀tàn sọ sí pé gbogbo àwọn aráalé tó kù ló ti sanwó ọkọ mi máa fi wá ṣe yẹ̀yẹ́ ni. Ọlájídé báwo ni èmi lọ nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan ìjọ́ wo ni kí n wá gbà. ìwọ náà àwọn ọmọ àbọ̀ ẹ̀ láṣìírí apá ò lè fún ẹ. Ọlọ́run gbà wá níbi Ọlọ́run yan olórí tó máa mójútó ọ̀rọ̀ yìí tó dẹ̀ máa bá wa mójútó ọ̀rọ̀ àwọn tó fẹ́ bà mí jẹ́. àdúrà kúkú dúró àwọn náà ń gbàládùra pé kọ́lọ́run jọ̀wọ́ kó yọ wá kúrò lóko ẹrú gẹ́gẹ́ bí ó ti yọ àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Íjíbítì tó gbà wọn lọ́wọ́ bá Fáráò kó yan lórí gidi. Pásítọ̀, ṣé ẹ ṣe ń fi ọ̀rọ̀ wa ṣàdúrà báyìí? ọ̀rọ̀ wo ni àwọn olóyìn àdúrà o? ọ̀rọ̀ ọlọ́mọdé yìí náà ni. Ọlọ́run á dá yín lóhùn à ń gbàládùra ọba tó dá náà lóhùn ní sílò á dá yín lóhùn irú òkè ń pọ̀ jù àfi tí kò bá tó ẹ̀yin ní kí ẹ kàn kí ẹ sára kí ẹ má tójú bọlé kiri. kojú bọlé kiri kí ni mò ń wá. má lọ bọ́ sọ àwọn wòlíì àti àfáìkì tí wọ́n á sọ fún yín pé Ọlọ́run kọ yín papọ̀. ẹ ti ẹ̀dùn náà pásítọ̀ ṣé pé Ọlọ́run lè má kọ ọkọ àti aya pọ̀ kọ́ dẹ̀ máa gbé. ìgbésẹ̀ kan nínú ayé yìí òun ni pé kò sí bí aṣèjọ máa pàdé tí kò lákọsílẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. ìyàwó tí Ọlọ́run bá fún ènìyàn gbogbo ibi tó bá kù sí àfi kí èèyàn gbà fọ́lọ́run nítorí kò sí èyí tó dá nínú gbogbo wọn. Just the open place call. Oh, balance. ṣùgbọ́n tí ẹ bá wá ṣẹra yín ẹ pé ayín síbi kan kẹ bẹ̀rẹ̀ ayín kó dẹ̀ tán síbẹ̀. Sweetheart, ẹ kú ìlú kò pa. Hello, madam. Ó yá, oúnjẹ ti ready. ó ṣe tẹ̀lé. ẹ máa lọ jáwọ́ jọ. Let's go. o tún jẹ délẹ̀ yìí. alfa ó ga o kí ló wá ṣe ládùúgbò yìí ó tún jẹ ládùúgbò ọ̀bọ yìí. ẹ wo ẹ̀gbọ́n èmi kàn ń rìn kiri ń tèmi ni mi ò ṣe mọ ibi tí mò ń lọ ẹ̀kan
ó tiẹ̀ dá tí mo tiẹ̀ rí yín lé ní mo fẹ́ rí yín fọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ni ní iwájú ilé yín wọ́n gbé toilet síbẹ̀ ṣé ẹni tó ń gbé ní ọ̀dọ̀ yín yẹn ó ti kó kúrò ńbẹ̀ ni. àwọn tó ń gbé bẹ́ẹ̀ máa kan tó ń gbé sálẹ̀ yẹn ó ti kókó ńbẹ̀. ó ti kókó ṣé wọ́n ní ìdílé ni. ẹ wo ẹ̀gbọ́n ẹ béèrè lẹ́ẹ̀kan yẹn pé kí ni mò ń wá kiri tí mò ń rìn kiri ilé ni mò ń wà. kí ló ṣe lé tó ń gbé tẹ́lẹ̀. ilé tí mò ń gbé yẹn tiẹ̀ ti sú mi àti pé landlord gan ti fún mi níwèé landlord yẹn gan ọ̀rọ̀ ẹ̀ kò yé mi mọ́ ọ̀rọ̀ ẹ̀ ti sú mi ó ṣe gbogbo ẹ̀ èmi nìkan ni wọ́n máa rí pé mò ń kóbìnrin torí pé kí ni torí pé mi tí ì máa rí. ìwọ náà jáwọ́ ní nǹkan tí ò dáa. ẹ̀yin náà mo fi jọ jàre. anyways sórí ilé tiwa owó bẹ̀ wọ́n o. ṣó dẹ̀ rí ẹni tó nílé tiwa ọdọọdún báyìí òun ló ń fowó kún owó lé so ó ti sú wa. bọ ẹ̀gbọ́n ṣe bí ìjọba ti sọ pé kí wọn landlord má máa fi owó kún owó lé lọ́dọọdún mọ́ kí ló dé wáyé tí wọ́n kò fẹ́ fi ilé ayé súyàn báyìí náà. nǹkan táwọn náà sọ fún gọ́ọ̀mẹ̀ntì ni pé sáwọn náà bá wọn ra yẹ̀pà bíi blọọkù táwọn fi kọ́lé àwọn ni nǹkan táwọn náà sọ nìyẹn àbí àwọn sáà náà ní ilé wọn lóòótọ́ àṣà lè sọ pé kọ́ máa dára tó wọ̀n lé wọn ẹni tí ò bá wọ̀ fún ni kó wá bòmí lọ gbé. bọ kó yẹ kó le tó yìí kó tiẹ̀ ro tàwa mẹ̀kúnnù báyìí. má yẹ kí n tẹ ìyàwó mi gan ló yẹ kí mi ṣe dúró síbẹ̀ torí èmi ní mo ti fẹ́ kó ń bẹ̀ òun ṣáà lò sọ fún pé kì í ṣe dúró if not má ti kó lọ ń tèmi. anyway tó bá sọ pé o ṣì wà interested níbẹ̀ èmi á fún ní nọ́mbà agent tó wà ní charge rẹ̀. ẹ wo kò ní bàjẹ́ fún yín ẹ fún mi nọ́mbà agent yẹn. but 3 bed níbẹ̀ yẹn o. tí ò bá tiẹ̀ ń ṣe ilé tí ẹ̀yin gbé yẹn kankan tó bá mi wá ilé mi tó yẹ pé ẹ mọ̀ ló ní level ti. ṣáàtì ẹ̀ fún nọ́mbà agent yẹn. ó ga ọ ọgbẹ́ni ẹ̀ bọ́ ọlọ́run ẹ̀ ṣe yẹ. ọba ní màá rí ẹ̀mí màá jiyàn. ẹ̀ ṣe yẹ gan ọlọ́run ẹ̀yin tẹ́ kí n béèrè yàn èyí bí tẹ́ bá ti rí mi tẹ́ bá ti ní ìdìbò náà ẹ̀ máa ń pè mí. yóò mọ̀nà lé mi 0 járe. 24 24 44 44 2301 2301 01 ló end. Yeah, 01 ló end ya. Kò sí wàhálà ẹ̀gbọ́n. Anaye. Bàtà yìí ni mo ìwà kò. Rí mi lé. Bọ̀dé. Ọmọ ayé ó tún jẹ nílẹ̀. Ọ̀gbẹ́ni tó fọ mọ́tò yìí dà. Èmi ni o. Báwo ni? Àǹtí, ẹjọ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Lóde, ó ṣe tètè àrí gbẹ̀yìn, ṣé kò sí? Kò sí o ọmọ mi. Ó ṣàmọ ọjà mi pé káràkátà ká máa travel káàkiri, òun ló fà á. Ọ̀gá ẹ̀ nǹkan. Wọ́n wà nílé. Mo tẹ̀ sí rí mọ́tì ẹ̀ gan. Ẹ pẹ̀lẹ́ mà. Báwo ni? Ẹ káàmọ̀, ẹjọ́ mẹ́ta. Nǹkan tó jẹ́ kó rí mi látijọ́ yìí kí n máa lọ travel káàkiri máa rajà léni máa rajà lójoojúmọ́ tí bá dẹ̀ dé náà gbèsè yìí náà ni a máa sì wọ́n gbèsè ni ìyàn ṣáà ní ọjà kó má jèrè. ó ga o àwọn ilẹ̀ máa kú wàhálà náà iṣẹ́ ajé kúkú ni ó ṣàwọlé. àbí ẹ lọ́wọ́ ṣe jàre. báwo ni. fine ma. ọkọ ẹ wá ń kọ́. ó ti lọ́fíìsì. ó là òkú yóò wà. ṣètò àárẹ̀ àtìgbà tẹ́ ti ń lọ Europe tẹ́ ti ju Dubai lẹ̀ tẹ́ ti gbé Europe wọ̀ yìí ẹ wò ẹ dàbí ṣáìṣáì ni àbí ìbọn kúyà ṣáìbò yìí látòrí délẹ̀. ìdílé ṣé ó ṣàì báyìí ṣé wàá ṣàì tó tiẹ̀. ṣé ó ṣàn wọlé ṣé ó ṣàn san owó yín. akúkú gbà. ó lọ jí sọ̀rọ̀ kiri ẹ ṣe jàre ó tó gbèsè kí mi náà gbé tèmi jáde ìbejì lábẹ́ gbèjé mi lẹ́yìn. àbí o Jésù ó ga. Báwo wà ní sí. ẹ̀wọ̀n ó rí fáwọn bẹ́ẹ̀ náà láṣì wá o mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run aṣágbàdúrà mi lọ́jọ́ kan. àmì o Ọlọ́run àkúṣe ètò dà. àmì o Jésù. mo ṣe ń bọ̀ torí ẹ̀ mo ṣe ya ọ̀dọ̀ ya alágbo mi mo ṣàmùsẹ́ kan bọ̀ mi ya alágbo tí mo ní mo lò fún gbà ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ni mo yà tí mo fi ra àgbo méjì mo rà pé kò lè lónìí o torí òun wò mí ń sìn. wọ́n ní mo rà á fún. bó ṣe ń wò yóò máa dà. ó yẹ kẹ́ mọ̀ pé mi ò láìka gbọ́. ò láìka máa gbọ́ tá a gbé léyìí ó yàtọ̀ àgbo tó máa ń fọnú ni
ṣorí lè tó ń wò yìí ọtí náà fi máa ń kì ó ṣàmọ̀ ṣìnáàbù báwo ló ṣe wò báyìí ṣé o mọ̀ ṣìnáàbù ni kí ó lè ra lọ́dẹ̀dẹ̀ kékeré sí oníwà fi kí eléyìí ó ti yí ẹ gbà eléyìí omi ló máa fi kì eléyìí ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ni wọ́n máa lò o lè lò ní Monday o lè lò ní Wednesday o lè lò ní Saturday kó ṣàti jẹ́ ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ó ti yí ẹ. ewu làbọ̀ máa mú ògógóró láàárọ̀ kùtù má tẹ́ bá ní kí n máa mú short kan láàárọ̀ mú short kan lálẹ́ ṣé ìdèrò pé màá lè mú báyà àǹtí mi. kò rí bẹ́ẹ̀ tó bá ti rọ ṣìnáàpù yẹn sí sórí àgbo yẹn ó máa pa oró ṣìnáàpù yẹn tó bá lè fẹ́ rí nǹkan àlejò ẹ àgbo yìí ló máa fọ tó máa fọ gbogbo ẹ tó máa mọ gbogbo ọ̀rá tó bá wà nù ẹ á fọ jáde nǹkan tó fẹ́ wọ ọbẹ̀ á lè ráyè dúró. ó ti yẹ bọ ilé ẹ̀mẹ́ta ló máa lò lọ́sẹ̀ ṣé o bá fi rẹ ilé tí wàá lè dààmú ṣáà ìpele yìí ní pépà ilé yìí ní pépà. kọ́ àwọn ọgbọ́n yàtọ̀ síra ó ti yẹ mú kí lágbọ́rọ̀ lọ́hùn kọ́kọ́ ìwà ni wọ́n wà ṣe fún mi ìbejì láńtìláńtì ni màá bẹ gbẹjọ nínú ilé yìí. àmì o Jésù agbọmọjó máa fẹ́ ìgbọmọ pọ̀ nínú ilé yìí lórí tó bá lọ́mọ gbé pọ̀ lójú tèmi ó ti yẹ bíbí lọ́ bí wa ó dẹ̀ gbọ́dọ̀ ká náà bí ti wa. àmì Ọlọ́run lágbára Ọlọ́run ẹ̀ ní ṣàṣedànù lórí mi àmì ẹ̀ ní ṣàṣedànù lórí mi. mo ń gbọ́ yín o. máa yẹn ti wá fún ara ẹ̀ ó ti wá rí mi lọ́fíìsì níbí so èmi mo ní kí lọ́ọ̀yà ṣe hold on pé kí wọ́n má ti fún ní ìwé náà for now. Mr. Dele kí ni nǹkan tẹ́ ń sọ lẹ́nu tó ń rùn lẹ́nu yìí náà ṣé ẹ̀yin kò gbóòórùn ara yín ní ẹ̀ẹ́dì pọ́nrún ni ṣé jẹ́ àlùbọ́sà ní abẹ́ jẹ́rú èmi sọ pé kí lọ́ọ̀yà sáàbìyàn níwèé ẹ̀yin ní ẹ̀yin sọ pé kí lọ́ọ̀yà má ti fún níwèé kí ló kọ́ yín bẹ́ẹ̀ ṣé ilẹ̀ nílé mi abẹ́yìn lè bá mi ra sìmẹ́ǹtì sínú ilé mi ẹ jọ nítorí Ọlọ́run o èmi ò fẹ́ o ìlà tí ń ṣe wá fẹ́ ga tó nírè lọ báyìí. madam ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rí ẹni tá à ń sọ̀rọ̀ pa yìí ẹ̀yin náà mọ̀ pé kò kí ń jẹ wá lówó ní gbogbo àwọn tẹ́nàtì yín then ẹni ìdẹ́tún ni torí pé a fi owó kún owó ilé yẹn bóyá yẹn ló fà á tí ó fi pẹ́ kó tó sanwó ó mú ṣe ní pé ká ní sùúrù díẹ̀ pé ká náà ti ẹ̀ṣọ́ ọmọlúwàbí fún lásìkò. ẹ ká sọ ẹ jọ mo ń bèrè ọ. àwọn ọmọ wà ní ọ́fíìsì kan wọ́n lálejò lọ́wọ́. wọ́n lálejò òkè máa dúró ẹ ṣe. ọ̀rọ̀ yìí ò le tí bá fowó kún un lé mi ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó jáde understand mi ni èmi ò fowó tèmi bá yọ̀ dọ̀rẹ́ rárá mi ò fi sọmọ ìyá rárá ẹni tó bá jẹ owó ilé tí ò bá san kó fún níwèé kó jáde tó bá jẹ ọkọ lé mi gan òun ló jẹ owó ilé ẹ fún níwèé kó jáde tí mo ti mọ̀ fún ẹ fún níwèé mi ọ̀rá yóò ṣí ẹ jọ o nítorí kò sí anybody tó bá mi sanwó cement àbọ̀ bá mi sanwó block tí mo fi kọ́ lé mi èmi ni mo mọ nǹkan tí mo sọ fàkín torí ilé yẹn kọ́ ẹ jọ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni bí mo ṣe fẹ́ ni mo sọ yẹn ó dàá mo tẹ̀sí mọ̀ nǹkan tí màá ṣe kò sí wàhálà nígbà tó bá ti jẹ́ pé èmi àti yín ọ̀rọ̀ wọn ò bá wọ̀ ó dẹ̀ pé màá ní láti gba another person. madam ẹ jọ kò tí ì lè tó bẹ́ẹ̀ ẹ wò ó ṣẹ́rí mo nǹkan tẹ́ fẹ́ lórí ilé yẹn wọn ni mo máa ṣe ṣẹ́gbọ́ má bínú ọ̀dà. bí mo ṣe fẹ́ ni mo sọ yẹn bí ṣe fẹ́ ni mo sọ yẹn mo bẹ̀ yín ni o. ẹ ṣe gan ma. ó dà ẹ jọ o bí ṣe fẹ́ kankan òun ni mo ṣe sọ yẹn ẹ jọ o ẹ má jẹ iléeṣẹ́ mi o. ẹ wò yín kẹsàn-án máa bínú madam máa ṣàtúnṣe lórí gbogbo ẹ ṣẹ́gbọ́. kò tiẹ̀ trust yẹn náà. so ẹ má wọrí ṣẹ́gbọ́. no problem sísè mi màmá rẹ̀ later ṣe. ok ma ó dà pọ̀ mà ẹ ṣe mà. Uncle Bode ẹ ká sọ ẹ kújọ́ mẹ́ta ojú yín rè all right màmá rẹ̀ yín later. so anyway bá ṣe jẹ́ máa get back sí mi lórí àgbo. ok no problem ẹ ṣe gan. ó dàbọ̀. yes ó dàbọ̀. àwọn ọkọ ẹkún jókòó kí ni mo lè ṣe fún yín. èmi ni mo pè é ní orí fóònù. ok ẹ máa bọ̀ lọ́fíìsì ẹ máa bọ̀ ẹ ṣe gan. ẹ̀yin ni mo rí wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni o. ó ga o. ó ga. ẹ̀yin ni mo rí wẹ́rẹ́ láì gba change. yes o. àbí o ẹ wá dà mí kò dáa o. kí ni kò kí ṣe báwa náà fẹ́ da inú ọ̀rẹ́ mi ó yẹ kó mọ̀ pé ogún ọmọdé ò lè ṣeré fún ogún ọdún
and kò dé easy téèyàn bá ti wà nílé ọkọ kò easy kéèyàn máa wá ọ̀rẹ́ káàkiri but léèní àpẹẹrẹ pé kò ní ìdá ká kọjá wájú ilé ọba ká má kọ bá. má ti ẹ̀dá ló ń jàre ẹni tó ń sọ̀rọ̀ ṣé wọ́n gan ń béèrè wa ká fọkàn wá lẹ̀ pé ọ̀la máa wá kiri àbí. ẹ pẹ̀lẹ́ ó ń bóyá ó yé mi ẹ pẹ̀lẹ́ yín tẹ́ ti marry so ẹ kàn ní kẹ́ ẹ máa kọjá lọ náà lẹ́yà lọ́dọ̀ mi ń sìn. yes. ọlọ́run á kúkú jogún nǹkan tó dáa fáwa náà. àmì o. kí ni ṣé mo ní kó bá mi ṣàmì mi ìran ẹ lámì ṣe àdúrà tí mo gbà mí ní ìdàmí látọ̀dọ̀ ẹ̀ ṣoré mi tó ń po ẹ̀ nínú dictionary mi kò sí nǹkan tó ń jọ kọ́ mbẹ̀. wá ṣeré ọ̀rẹ́ mi tó ṣùọ̀. yẹ èmi ò lè gbà kọkùnrin kan máa wá control mi èmi gangan ni màá máa control ọkùnrin. wá ṣeré ọ̀rẹ́ mi. ààrẹ ọlá tí wọn bá dàgbé yẹn màmá yógun jà ní ṣé bá tó bá darúgbó tán ló tó fẹ́ lọ́kọ ni. ìpínlẹ̀ o ẹ̀yin tẹ́ ti marry ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin tẹ́ ti marry gan ṣe ní lárí jù mí ni àbí ẹwà òkè jù mí torí kò yé mi ò understand. apọ́lé ò sì fún obìnrin tí ò ládé lórí. really kò yé mi ẹ ṣe ń sọ fún mi ni ẹ jọ̀ọ́ ṣàpọ́nlé wá wà fóbìnrin tó wà nílé ọkọ tó dẹ̀ tún yàn lé. ẹ jọ èwo ni wèrè gan látẹ̀kọ́ tẹ̀ tí ń sọ mo ti rọra dákẹ́ mi ọ̀rá fi yín lẹ̀ tá a bá ṣe ẹjẹ́ àmà là o èwo ni tẹ máa sòkò ọ̀rọ̀ àwọn talẹ̀ ń sòkò ọ̀rọ̀ ta. rárá mo kàn ń sọ nípa small boy yẹn ni. ẹyin lẹ mọ ẹ ṣàwòrán fún step my child really I cannot come and go and down. wo ilẹ̀ mo kú ti bá sọ̀kò ń gbọ́. gbẹ́nu ẹ sọ̀hún arítẹni mọ̀ ọ́ wí afàpáàdìbò tiẹ̀ mọ́lẹ̀ tiẹ̀ wà lára ẹ̀ kò rí yàn sọ fún ẹ àbí kó máa kún ojú kó máa wà kún kó máa wà kọrùn kó máa ṣàkàn ó mọ̀ pé tiẹ̀ wà lára ẹ̀ láti jọ tó ti délé ọkọ báyìí ó lóyún àárọ̀dà lẹ́rù kó máa ṣàkàn kiri àánú ẹ̀ ń ṣe mí tó bá yá ń sìn in fact kì í ṣe tó bá yá gan ọkọ ẹ ti mo wà very sure pé dáàdì ti wà ń tà wọ́n ti ṣe fàájì tó bá wáyá wọ́n wá taari ọmọ àti ìyàwó sínú ilé yes ṣó dẹ̀ mọ̀ pé ọlọ́mọ ló ní ilé wọ́n kàn ra abẹ́yẹ kẹ́yìn ẹ̀ wọ́n á dùgbà tó ní fẹ́ǹsì àgbẹ̀ wí. àwọn máa rí ẹwù ọ̀rẹ́ mi ní èrè tí wá dé mi lálejò ní kí lè fẹ́ jẹ́ kí lè fẹ́ wọn. ẹ sọ fún mi kí n in fact mi ní láti lè mọ ọmọ ọkọ tẹ láì. ọkọ báyìí o lóyún àárọ̀dà lẹ́rú àfi kó máa ṣàkọkiri àánú ẹ̀ ń ṣe mí tó bá yá ń sìn in fact kì í ṣe tó bá yá gan ọkọ ẹ ti mo wà very sure pé dáàdì ti wà ń tà wọ́n ti ń ṣe fàájì tó bá wáyá wọ́n wá taari ọmọ àti ìyàwó sínú ilé yes ṣó dẹ̀ mọ̀ pé ọlọ́mọ ló ní ilé wọ́n kàn ra abẹ́yẹ kẹ́rù ẹ̀ wọ́n á dùgbà tó ní fẹ́ǹsì bá wí. Ọlátúnjí ò lè ṣe bẹ́ẹ̀. Ọlátúnjí tó nífẹ̀ẹ́ mi dénú. Àwọn afọ́bìnrin lóyún, àwọn akọmọ wa bá mi lé. It's not possible. Mo ń sùn. Ó yẹ kí n ti find solution. Màá gbé ìgbésẹ̀ lórí ẹ̀. I can't just be wasting my life. Bẹ́ẹ̀ kí n gbé ìgbésẹ̀ lórí ẹ̀. ṣe ti gbọ́ ẹ̀jọ́ ń dọ̀rọ̀ lọ́wọ́ bó ṣe nǹkan tí èyí nìkan lè dá ṣe tọkọ yín bá ti dé ẹ ṣàlàyé fún un ẹ̀yin àtàwọn àlejò máa wá ayé àwọn ìwà ayé ẹ̀yìn náà o a lè mọ ibi tí iṣu ti ẹ̀yìn sìn ilẹ̀ nígbàgbọ́ pé lágbára Ọlọ́run á ṣe ìyanu. ẹ ṣe dókítà
gbogbo tẹ́ sọ pátápátá ni mo ti gbọ́ bó ṣe ká mi lára sí òun ló jẹ́ kémi nìkan dá wá ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí o bó bá ṣe dé báyìí ojú ẹsẹ̀ la máa bọ̀. ẹ ṣe gan ọ̀rọ̀ àyíká ní nice day. ó dà bọ̀. Daddy, call up. Where is my mommy? Oh. Call my mommy. I want to see her. I will call your mommy's number, but her phone is switched off. Eh? Ha. Hey. Let me try a number again. Switch off. Okay, she Emalo Woli Lawson. No, I want to wait for my mommy. You want to wait for your mommy? Bolu Atife. Are you ready to sleep? Oh. Let's go inside. Ó fẹ́ parí ní ọ̀chẹ́ ìkọ̀mẹ́ ṣe ilé ṣe. In fact, mo ti ẹjọ́ ẹ̀ ní iṣu. Ẹ ti dùn ju ṣúgà ní. Ó dàbí ọbẹ̀ tó ṣe ẹ̀sìn tó tí wọ́n ti fi iyọ̀ sí. Tí wọ́n á fi iyọ̀ sí tó wá ń dùn. Ọlọ́ ẹ̀ dùn mọ́ ọlọ́. Ṣé rí mo bá ṣe wà nílé tí a ṣe kí ní ẹ̀ta ṣe ìtayà ẹ bá ti fọ́kùn bá kọjú gáì. Ẹgbẹ́ tẹ̀ máa wò bí orí ẹ̀gbọ́n mi ti dà olú ayé ẹ̀gbọ́n mi ò lè dà. Má ṣe pé kọ̀ọ̀kan mi ní láì. Ó tọ́ ni náà pé ọkọ̀ mi ti bá wò. Wọ́n wá wò pé ṣé òun nìkan ló fẹ́ máa dà jẹ́ kínní rẹ̀? Ṣé ìgbẹ́ káti sọ pé bóyá kò ń ṣe bí ọ̀nà tí everything fi wáyé mi ò ní mọ̀ nípa ṣe rí lélẹ̀. Ọ̀rọ̀ mi kò ní possible kò ní kó abọ́ òun jẹ ìgbọ̀nsán òun jẹ. Irọ́ ni bọ̀ tí nǹkan tó bá dùn ó wà nínú báyìí wọn gbé nǹkan tó bá dùn kí èyí máa borí ẹ̀ mọ́ra pé mo fẹ́ expose ẹ̀ ẹ̀rù ìyá pé jẹ́. Oníṣìnà ni ẹ̀. Ṣe ẹ sọ́ọ̀dì ẹ ṣe àbí so kí ló máa ṣe láìsí. Èyí náà máa ń ṣe nígbà tí ká ẹgbẹ́ olùkọ́ ṣe níbi ẹni pé àbí láti padà sí jẹ́ kí lè máa lọ́kọ̀ mi ní pẹ́jẹ́. kí ló fà wọ́n ni ọkọ̀ mi ti bá wọ̀ wá lè. Ọ̀dà máa bì í my sweet my honey. Jáde láti ẹni pé kébì kan wá sí ẹ kú jókòó. ẹ ṣe mọ. ẹgbọ́n mi ló pé ọ̀gá ẹ jókòó látàárọ̀. sí problem. èsì àyẹ̀wò result ẹ̀ tọkọ yín nìyẹn. ok. Madam, ẹ̀yin lè ní problem o. Èmi mo ní problem kẹ. Because I discover pé any bacterial infection from septic abortion tẹ́tí ṣe sẹ́yìn. Olúwa. Mo kọ àwọn oògùn fún yín tí ẹ máa lò. Ẹ má worry, máa fún yín ní appropriate antibiotic drugs ṣe ti gbọ́. Hello, Bimbo. Wunmi ò wá òkè jàre. Inú mi ò dùn rárá. Ibo lo wà? Ṣó wá lẹ́yìn? Dúró lédè mi mú bọ̀ nsìn. Okay. So, kí wá ní next thing tó fẹ́ ṣe ń sìn? Nítorí next thing gbogbo ògùn tí dókítà kọ fún mi náà ni màá lọ rà má dẹ̀ máa lò mo mọ̀ pé Ọlọ́run máa ṣe ìyanu it's just a matter of time. Kí ló sọ lẹ́nu yìí ná? O mean pé o ṣe fẹ́ fi result test yẹn o fẹ́ fi wọn ọkọ ẹ̀. Now má fi wọn. Oyin Kọ́sọ́lá ìwọ ló ń gọ̀jù nídìí all of Africa bẹ́ẹ̀ ni mo sọ ìwọ fẹ́ fi result test wọn ọkọ ẹ̀
ṣé o mọ̀ pé tí o bá ṣe irú ẹ̀ o mọ̀ kọ́kọ́ yẹn máa lo opportunity fún ẹni yes nǹkan tí àárín ọ̀la wa sọ ó máa padà ṣẹlẹ̀ ẹ lórí. Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ àárín ọ̀la ò lè ṣẹlẹ̀ mi lórí o tó dandan ni màá fi inú ṣoyún má dẹ̀ fẹ̀yìn gbọ́mọ pọ̀. àmín àmọ́ jẹ́ kébì sókè ní kò fún ẹ sórí tí yóò bá ṣọ́ ara ẹ̀ kó mọ nǹkan tó ń ṣe kó ṣí ọpọlọ ẹ lẹ̀ gidi gan ṣé mo pé ọkọ ẹ̀yìn ó máa lọ síta á play ball á score goal sórí goal tó bá á score yẹn á wá gbéyàwó wá lè fún ẹ. ọtí tó àìrùbùkìtì jesus láyé irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ Ọlátúnjí tèmi kò lè fẹ́ obìnrin mi ju èmi lọ o. mo ti sọ fún ẹ ọ̀rẹ́ mi yé ṣe báyìí wá join club wa òun rìn díjú ilé ayé ò máa gba ògbé tó ń ṣe ìmọ̀ ọkùnrin ò máa láǹkùrí kankan ó jẹ́ kó rí ẹ pé kó ṣọpọlọ lẹ̀ kó sọjí ayé ẹ̀ kó lajú. ọ̀rẹ́ mi ò rò lọ́bi tó rò lọ yìí o ṣùgbọ́n kí ló á rò pé mo lè ṣe báyìí. ọ̀rẹ́ ṣo fẹ́ gbọ́ àmọ́ wá nǹkan ṣe sí i. ṣé pé ara mi ní só ti ń rùn. ara ẹ ní o. nígbà tó jẹ́ pé orí obìnrin lè máa da gbogbo ẹ̀. oyin kan sọ wọn jọ tó yọ náà mọ̀ bínú ṣórí ká ní pé mo mọ̀ pé mo ní problem ni màá ti lọ tọ́jú ara mi. anyway o dókítà ní kí n sọ fún ẹ pé o gbọ́dọ̀ yẹra fún àwọn nǹkan tó dùn ṣé o ń gbọ́ wàá dẹ̀ máa jẹ fruit dáadáa pẹ̀lú vegetables kó lè boost spermatozoa ẹ̀. ìyẹn nìkan náà ni. kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n kọ oògùn fún ẹni. wọ́n kọ oògùn fún mi ṣùgbọ́n oògùn yẹn nìkan kọ́ bí ó ṣe pé oògùn àwọn kan tán ni kó má ṣe kankan nú ẹ̀ mọ́ kó má ṣe kankan dẹ̀ ṣọ́ra fóbìnrin àwọn àgbèrè òun ló kọ̀ sí dájú gbogbo nǹkan tó wà nílẹ̀ ẹ ṣọ́ra fóbìnrin ẹ má máa jẹ nǹkan tó dùn fún ìyànà Ọlọ́run máa ṣẹlẹ̀ kẹ́ẹ̀dẹ̀ ṣọ́ra ẹ rọra máa ṣàgbèrè ibi tí gbogbo wàhálà náà ti ń bẹ̀rẹ̀ nìyẹn. kí ló ń obìnrin yìí ṣe ń bì ó wá dá oúnjẹ dúró yìí. Okay. ṣe normal ni. Sweetheart, káàbọ̀. èwo lẹ ṣe ń bí. ṣé wàá òkè báwo ni iṣẹ́. àdúpẹ́ fọlọ́ kí ló ń ṣe bí. ọ̀rẹ́ àbúrò mi ni Láńre lórúkọ ẹ̀ so Kunle ló rán wá láti school pé kó wá bá òun gbà nǹkan ọmọdé tí settle already. bẹ́ẹ̀ni sá Láńre sá. ok báwo ni Kunle ńkọ́. àlàáfíà ni wà òkè sá. ṣé ẹ̀ ń ṣe jẹ́jẹ́ ṣá ẹ máa kàwé yí dáadáa o. èmi náà ti sọ fún wọn èmi náà ti sọ fún wọn. alright ok ṣé kébì máa lọ lédè ẹ. no mo ti settle already mama tẹ̀lé ṣe bówó tí mo fọ́ yẹn máa tó ẹ̀ wọ́n mọ́. yeah sure ma tó. alright then go take care. okay ma sir. dúró kí ni gbogbo nonsense tó máa jẹ. mo wá síbi more than 3 times ìpè kò drop key if àtọ̀ tó bá tẹ̀ jáde lọ kò fún secretary ní key ilé tí mo fẹ́ gbà ilé mi ó dẹ̀ ń ṣe kàtìkàtì irú nonsense wo nìyẹn wọ́n èmi ò láìkẹ́ o if na place stop her wọ́n lé sí kò fún mi key. sorry ẹ má bínú o ẹ jọ ṣe realize pé inú ọ́fíìsì lẹ wáyé torí kò ní da káwọn èèyàn máa gbárò pé nuisance wo ló wà ń pa wọlé àlórí láàárọ̀ kùtùkùtù lọ. ìwọ gọgọ ló ya wèrè ṣé orí eléyìí dàrú ni ṣé ìwọ gbọ́ nǹkan tí mò ń bẹ sọ ni irú kàtìkàtì wo ni ẹ ṣé mo sọ fẹ́ pé kíni property tó wà lọ́wọ́ ẹ àwa la ní ipe mo dẹ̀ fẹ́ mo nídìí kí ẹyọkan bẹ̀ ẹyọkan pẹ́ẹ́nì ni mo bèrè mi sẹ́ kó gbogbo kí wàá fún mi torí pé mo mọ̀ pé nǹkan tí family ẹ̀ fi ń jẹun nìyẹn wọ́n bá mi sọ̀sọ̀kúsọ̀ sí mo gbogbo mi ò ráyè wo sí.
ó dà pé àlàyé kan ò yé yín ṣé ń gbọ́ ṣe rí property tẹ́ ń sọ̀rọ̀ pa yìí àwọn kan ni mo wà ní in charge ẹ̀ fún ó dà pé ẹ máa lọ bá wọn tán bá pè mí pé kí n drop key fún yín ni mo máa drop ẹ̀. ẹni tó gbélé fún ẹ ta ni madam who is ìwọ gángan tó sọ̀rọ̀ fúnra rẹ̀ èyí ta ni madam àti èmi ṣé wọ́n mọ̀ bẹ́ẹ̀ mi àti even madam bá madam ṣe jẹ́ ni kò tiẹ̀ sí nǹkan tó kọ́ ẹ bẹ́ẹ̀ kò káyé o gẹ̀ẹ́tì ẹ̀ bọ̀ sórí nǹkan tó pẹ̀ ní pé sórí gbogbo ẹrù ẹlẹ́rù tí wọ́n rù tó fa tẹnìkan dání tó ru ẹrù tiẹ̀ tí wọ́n fa tẹlòmíì dání yẹn kò kàn mí. ipe òun bá yàn manage property yẹn ó ti wá dín nǹkan bàbá lójú ẹ̀ sórí báyìí ẹ̀ ti bàjẹ́. Mr. Bọ̀dé àbí kí ni òpó orúkọ ara ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé ó dà pé wèrè ń jẹun ní brain ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tó wọlé mo fi pé bóyá ọkàn heart bíi nuisance ni mi mọ̀ pé nuisance ni ẹ tó tọ́ ẹ pé orí ẹ pé ni tó mọ nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ wàá mọ̀ pé àwọn tí ó ní property ló máa lọ bá tí wọ́n máa pè mí not you. nǹkan tí mo kàn ń try láti sọ fún ẹ ni pé ṣé wo wambi jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ kí ló ṣe náà àbọ̀ lórí burúkú dẹ́ni ṣé òun mẹ́ni tó wà wájú ẹ̀ náà èmi Bọ̀dé ni BOD ṣé wọ́n ló ní property ni. fara ìbalẹ̀ mo ti rí i pé ó dà pé frustration ó ń dààmú brain ẹ̀ ṣùgbọ́n mo gé frustration yẹn wà gbogbo ara ẹ̀ jọ́ torí Ọlọ́run fi ọ́fíìsì sílẹ̀. mo wo màá jẹ́ kó yí ẹṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀. jẹ́rọ nínú ọ́fíìsì mi. yóò yí tó bá lọ́jọ́ pariwo sí mi máa gbá ojú ẹ̀ máa gbá ojú ẹ̀. ṣé mi ló sọ pé kí n jáde kúrò nínú ọ́fíìsì mo jáde ní àbí mo jẹ́ lọ. yes wo ṣé ni mi tẹ̀ ní ìlàjì bẹ̀rù ojú ara. gbogbo àwọn property tí wọ́n kọ́jọ tí wọ́n fi gbé bóyá. o fẹ́ máa fi bọ́ family o fẹ́ máa fi tọ́ ìyàwó àti ọmọ yẹn gbogbo ẹ̀kọ́ gbà ní màá ní kí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ màá jẹ́ kó yí màá fi yà jẹ́ débi pé ebi ló máa pa ìyàwó àtọmọ ẹ̀ kú sọwárí eléyìí tí wọ́n sọ tá à ń sọ̀rọ̀ nípa èyí tó o fi pé bóyá o lè máa bragado lórí ẹ̀ pé bóyá kí n kò máa sàkẹ́ lórí ẹ̀ yẹ́ẹ̀ ṣe máa gbé bọ́ọ̀dù síta tó máa sọ pé mo wá agent tuntun agent tó wà reliable tó wà responsible tí orí ẹ̀ pé tó ní family gidi tó yẹ èmi kankan máa sàkẹ́ lórí property tí wọ́n sọ pé mi máa pè máa dá orí dínkù mi gidi gan orí dínkù mi gan èmi kankan máa sàkẹ́ o ní ṣẹ́ẹ́rì lórí property yẹn wọ́n wà gbà èmi fúnra mi máa ń play yẹn. Ok, tí. Ìlú wà lára bọ́ yìí. Frustration ti pọ́n lu igan. Ẹni tó bá rí wéèrè ẹ̀ bó ṣe ń sin wọn, ní mọ̀ pé torí just 3 bedroom flat ló ṣe ń parọ́ bẹ́ẹ̀ pé gbogbo ilé ló fẹ́ gbà. Ayé bọ́ọ̀ ti bàjẹ́. Ayé ẹ̀ ti bàjẹ́. By the time tó bá di pa àwọn ọ̀tí mi. Ṣé wàá ń pè? Àárẹ̀ ọ̀la ṣáà bínú. Àbí. Mo sáré lọ attend sí àwọn pípọ̀ kan bẹ́ẹ̀ ni. Ẹ wo ṣé ibi tẹ wà ẹ má ti jó nǹkan tó bá wù yín kẹjẹ kẹmu tí eléyìí ò bá tó ẹ jẹ́ kí n kó sí wa èmi ni mo ṣẹ̀dá ẹ̀. ó ti wà òkè báyìí ṣá. ọ̀rẹ́ mi Chief Adéṣọlá Àgbájé tí mo máa ń sọ fún ẹ àwọn olórí wẹ́rẹ́ yìí o. Really? Ẹ̀mí ìtọ̀rẹ́ mi. Èmi náà ni ẹ̀wọ̀n yìí ẹyẹ méjì kì í jẹ àṣà tẹ́ bá gbọ́ quincy yogurt tẹ́ bá gbọ́ pepper bitters mọ́sù dádúgbòlẹ̀ àwa là ń ṣẹ̀dá ẹ̀. bẹ́ẹ̀ni àjùbá ẹ̀ lọ. ọ̀rẹ́ mi náà ti sọ fún mi ṣe ti ẹ̀rẹ̀ mi náà máa láì product yín gan bọ̀ mo máa ń rò pé ẹ tó ní iléeṣẹ́ yẹn arúgbó kan ṣe mọ̀ bàbá kan tó ti dàgbà bí wàá mọ̀ pé handsome guy mi ti rí báyìí. èyà. ọ̀rẹ́ mi ẹnu ẹ̀dùn ẹ wò Chief kíní kan ni mo fẹ́ kẹ́ ṣe fún un ṣe rí ọ̀rẹ́ mi tẹ̀ ń wò yẹ bá mi tọ́jú ẹ̀ mo ti ròyìn fún ọ ẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa in fact mo ti ẹ̀jẹ̀ rí yín náà mo mọ̀ pé ẹ lè fún mi lófo ẹ fún mi lófo anytime. àwa sọ fún ọ̀rẹ́ kò náà kò tọ́jú mi dáadáa. tó bá jẹ́ ti títọ́jú yẹn ṣe bí ọ̀rẹ́ yín máa ń ròyìn mi fún yín kékeré ni tèmi lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ mi tó bá gba yín mú ẹ máa wà ní spiritual realm. ṣé tí wàá rí tá bá ti gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan tó bá jẹ́ ti pé kéèyàn fún yàn lóúnjẹ kó ṣètọ́jú èèyàn ni. ẹ wò mo trust ọ̀rẹ́. ẹ wò tó bá yẹ sẹ máa tọ́jú yín bàjẹ́ máa tọ́jú yín gan-an.
báwo ni bọ̀dé. mi ò wá o kí ló dé tó pẹ́. irin mi ò gbá bí ìrara mo kò ní ìdí láti sáré rọ́ọ̀ṣì wa ni mo ń jáde ó ṣàárẹ̀. ok kò tí ẹ sí problem. ṣé ìwọ ló sọ fún bọ̀bọ̀ agent yẹn pé kí ó má fún mi ní kí. agent kí ìwọ nìyẹn. kí ilé tí mo fẹ́ gbà. ilé ìwọ nìyẹn. ilé tí mo fẹ́ gbà lò of course ilé wa náà. ilé tó fẹ́ gbà tó bá jẹ́ ọ̀rọ̀ agent èmi ò ní kó má fún ẹ kọ́kọ́rọ́ tó bá ti kó wọlé fún wa fún ẹ kì í. owó wo ni mo fẹ́ san fún owó bíi ti báwo ṣé òkú máa ń san owó sí ni mi ò ní owó kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ fún kó fún mi ní kí ni mò ń sọ fún ẹ. bọ́dé so lówó tó fẹ́ fún ó dẹ̀ fẹ́ rẹ́ gbalé níbo ló ti ń ṣerú ẹ̀ kò possible náà kò lè fún ẹ ní kọ́kọ́rọ́. mo ṣorí nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún ẹ ni pé kó tètè gbogbo ọ̀bọ idiot agent yẹn ibi kó fún mi ní kí yẹn tí máa ti dé ọ̀dọ̀ ẹ lọ́la àìjẹ́ bẹ́ẹ̀ tó bá fún mi ní kí yẹn máa gba etí ẹ ni. wàá gba etí ta ni wàá gba etí ẹ nítorí pé kò fún ẹ lówó kò fún ẹ kọ́kọ́rọ́ lé tó sanwó fún níbo ló ti ṣe irú ẹ̀ nà bọ́dé jọ torí ọlọ́run àyẹ̀bẹ̀ là ń bọ̀ ṣìkà èmi ò fi lẹ̀ tèmi báyìí mi bí ìfilẹ̀ tèmi báyọ̀ ṣeré rárá mi ò fi lẹ̀ tèmi mi ò fi bá ọkọ mi ṣeré à ń bọ̀ sí bọ́ sí ìwọ o ò sanwó ilé èmi ò fi lẹ̀ báyọ̀ ṣeré ó béèrè mi wò ni owó àmú láìkí ẹ̀ bá jẹ. Bímbọ́ ṣó mẹni tó wà níwájú ẹ ṣá. mo mú ẹ dáadáa ṣebí bọ́dé ni mo mú ẹ dáadáa mo mú ẹ dáadáa o ṣàìmọ̀ fọlọ́kọ ojú ò kí ṣàìmọ̀ fọlọ́kọ mọ̀ pé bọ́dé ni ẹ má ní mi lára jọ. wo sórí gbogbo ìhalẹ̀ tó ń ṣe tó ń bragado tó ń ṣe gbogbo ẹ̀ níwájú mi kò sí nǹkan kan tó kún náà mi obìnrin ní ọkùnrin lè mi mo mọ̀ bí mo ṣe máa dí pẹ̀lú ẹ̀ bọ̀ nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún ẹ lélẹ̀ ipe kò pé agent yẹn kó sọ fún pé kó fún mi ní kìyẹn ní ọ̀la tí má ti débẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ sórí nǹkan tó wà láàrin mi àtẹ àlù. kí ni nǹkan tó wà láàrin mi àtẹ tó fẹ́ sọ kí ni nǹkan tí mo ṣe gan pàápàá. ipe òkọ́lé ò sọ fọ́kọ ẹ̀. ẹ gbà mí so nítorí ẹ̀ ló yẹ fẹ́ pa mí nítorí mo kọ́lé ọkọ mi ò torí mo kọ́lé tọkọ mi ò mọ̀ òun ló ṣe fẹ́ rán mi lọ sọ́run àpàpàdodo ní kékeré kò sí nǹkan tó jọ wọ́n tẹ́kísákiri kan fún ẹ lẹ́yìn ẹlẹ́tẹ̀rẹ́mì àti ọba ti rà má tún jẹ́ ká pàdé mọ́ láyé. màá ní ẹ lára màá jẹ́ kó yẹ pé eyín tí ajá fi bọ́ ọmọ ìṣeré òun ló fi ń bù jẹ sórí bọ̀dé tó dúró síwájú ẹ̀ ó mọ bọ̀dé rárá o sórí bọ̀dé tí máa fi díò pẹ̀lú ẹ̀ tí máa fi díò pẹ̀lú ẹ̀ pàṣípò sílé ayé wa. o lè ní ẹ tó bá kí n ṣe olè ọlọ́kànjú wa ní gbogbo nǹkan tí mo fún ẹ kò sí tẹ́ lọ́rùn mo fọwọ́ ṣe fún ẹ mo fara ṣe fún ẹ mo fi gbogbo nǹkan tí mo ní mo fi ṣe fún ẹ o tún fẹ́ gba ilé ọ̀fẹ́ kò pọ́síbù wọ́n já wèrè wọ́n àtàwọn ta ni wọ́n má jẹ́ ká tó pàdé máa lájẹ́ oníjà fún ẹ olùgbé olórí ibù. mo promise ẹ máa jọ ẹ lójú tí n bá jọ ẹ lójú tí n bá jọ ẹ lójú. má ṣe wòlíì mi tó máa ń ríran dáadáa ló bá pè mí ó ní ṣe mo máa ń rí ọ̀la mo ní bébí mi ni yá mo ní bébí mi ó lọ́jọ́ méje ni kò fi wà lórí ẹ̀ mo ní kí ló dé ó ní káwọn àdúrà kan lè gbà ní o oh yes ó ní káwọn iṣẹ́ ìyanu kan lè ṣẹlẹ̀ láyé òkìrì òkìrì mọ̀tẹ́rù. èdè náà wá wòye pé kakú bẹ̀rẹ̀ lálẹ́. ọjọ́ kan la máa ṣe ń bẹ̀rẹ̀ tí mo máa fẹ́ kú. sorry ọ̀rẹ́ má bínú sórí ayé tá à ń jẹ yìí ayé lókà ni àní nǹkan tá a dẹ̀ fi ń jẹ yìí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nǹkan tó wà pa ni torí mi gan ń gbọ́ṣẹ́ lára mi bẹ́ẹ̀tì sórí tó bá máa dọ̀la èmi pẹ̀lú bébí mi ó níbi tá a tún fẹ́ lọ. àjọ lọ ni. àjọ lọ. má gbé yẹn wá o. fi wọ́n lẹ̀ ó dáa. èmi mọ̀ o. àwọn owó tèmi ti máa ń mú wọ lọ. lọ́wọ́ tí mo wà yìí level tí mo wà yìí level tó tight. ẹ má ṣe yẹn o. kí ni. Ariola. àwa gan láàyè tiwa tá a fẹ́ jẹ ṣé ó jayé lórí omi rẹ. ṣé ìjayé orí omi. atẹ́gùn yà máa fẹ́ yí.
nínú ọlọ mú ọ dání o. ìyá ló máa gbàdé lálẹ́. èwo ló tún gbé wá yìí mo ṣe ní lọlé ṣé bó mọ̀ pọ́kọ mi wà ní. ọkọ ẹ̀rọ gbọ̀ngàn tiẹ̀ ti tú mi báyìí bí gbogbo lájú ẹ̀ lẹ́wọ̀n mọ́ṣẹ́ tí kìíní ìjẹ òun tí bá ti ń kì í bá máa ṣiṣẹ́ méje lọ́nà méje lórí òkè méje. ìyẹn wá ń kọ́. gbogbo ìbọn táǹkì látọ̀ tó dẹ̀ ń wò mí náà ibìkan la ṣáà máa dé sí. ìgbà mélòó náà fi ń yìnbọn ṣebí ká ti yìnbọn ni ó já tètè wọlé lọ yìnbọn kí n tètè máa lọlé. ó dẹ̀ mọ̀ pé ìbọn mi ò ṣe kẹ́wò ó dẹ̀ mọ̀ pé máa ń yìn pòpòpòpòpò. àzọ èmi ló ti yìn síbẹ̀ ni. ìgbà mélòó já a lọ nílé ká máa yìí tètè máa lọlé ọkọ mi ti ń retí mi ilé ìjà rẹ. akíra ọlọ́mọ àwọn káwọn bá wà sùn níbi. àbí ẹ̀kọ́. òyà lè díje. ẹ wo. bó ṣe rí náà lórí yẹn èṣù ti yọ̀bọ. ó ti yọ. ibi kan ló fi ṣàmáà ní sí. ẹ jọ o bí mo ṣe fẹ́ ni mo ṣe fẹ́ bá o. báwo ni bẹ́ẹ̀ ni o ṣe lè dàrú. kọ́ máa yìnbọn èṣù sí bẹ́ẹ̀dì tèmi. wòlíì tèmi ló yọ̀bọ èmi náà dé dá bẹ́ẹ̀dì rọ. Jesus Christ ṣé orí bọ́ ṣe ń lọ ẹ orí ọpọlọ mi lè tán ṣe wà pẹ̀lú náà. Hello. Hello. Kí ni nǹkan tó ń sọ lẹ́nu? Àwọn ta ló ń bá wí? Ṣé woman jọ má pariwo mọ́ mi kó fara ẹ balẹ̀. Wọ́n sórí òkú tí a sìn. Ẹsẹ̀ ti yọ síta. Kí ni nǹkan tó ń sọ lẹ́nu? Àwọn ta ló ń bá wí? Mo rò pé ó jà wèrè. Ó rè kó dẹ̀ ń dà fún ẹ. Kí ni òṣì tó ń sọ lẹ́nu ná? Kémi fún ẹ kọ́kọ́rọ́ lé. Tó bá yẹ ṣerú ẹ̀ nìyẹn. Níbo lọ sí pátá ti ṣerú ẹ̀ lẹ́kọ̀ọ́? Ṣé mo jọ déédéé lójú ẹ ni? Olórí burúkú nìyẹn ṣíọ ó sì wá gbé ó rò pé mo jọ ọmọ àṣẹ àbí mo jọ déédéé lójú ẹ èmi àti ẹ ń gbé nǹkan sí nǹkan nítorí ẹ fẹ́ máa ṣùgbọ́n ọ̀fẹ́ kó ṣeéṣe kó sì lọ lórí burúkú wèrè wo kò sí nǹkan tí dáwọ́dà ẹ lè dà kò sí nǹkan tí èyí ẹ lè ṣe. kí ni wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ ó lè halẹ̀ mẹ́mi o mo kọjá ìgbàlá mo kọjá àwọn tó lè halẹ̀ mọ̀ ó já wèrè ni ọkọ lèmi kan ó sanwó lé ìwọ wá ó fẹ́ di ó fẹ́ ṣẹnu ṣọ̀bọ̀ lò kó máa gbalé ọ̀fẹ́ mo lọ ti ń ṣe irú ẹ̀ mo lọ ti wá tó lòkun lọ kọ́ ṣùgbọ́n má pe nọ́mbà mi ọlá yí ẹ ni mo sọ fún ẹ yẹn wèrè olórí ibu àtò ẹ ti tó gbẹ́nu sóhun jẹ́ kó jẹ́ n concentrate. Hello. Hello. Má yóò mú ṣá. Kò mọ̀ pé òun ti forí jóná. Ó dẹ̀ di dandan kó gbóòórùn ara ẹ̀. Máa jọ lójú. Máa jọ lójú. Káàbọ̀. ó sọ fún mi kó máa ètè dé láti ibi tó lọ then apart from that ó park sínú ilé kí ló dé. nǹkan tó ṣe ni pé mo gbàgbé nǹkan tí mo wá mú lé ni nítorí ẹ̀ ni mo ṣe park síta no problem. ó rántí ẹ̀ ni. mi ò rántí ẹ̀ o. ṣe bóun ni boyfriend the school daughter mi yẹn. òun ni. ṣé kò sí. òun àti ẹ̀ ń jà mí so ó kọ̀ àwọn afẹjọ́ ẹ̀sùn mi pé ó ṣàǹṣe bákan. so òun ni mò ń bá wọn yanjú nílé látẹ̀kọ́ tá à ń pè yẹn náà tá à ń sọ. that's nice wọn náà ní àgbà láàrin àwọn méjèèjì wọn náà yóò bá parí ẹ àbí. ebi ọmọ kan tó ṣàwọn sí wọn ní faradà wọn ní faradà ní nǹkan bí àwa ti ọdún ta wa. mo má dùn rí màá bẹ́ẹ̀ bá wí ṣọgbọ́n kò sí problem ọlọ́run á fún wa ṣe. kí ni o porúkọ bọ̀bọ̀ yẹn náà.
Kọ́lápọ̀ ni Kọ́lápọ̀. Kọ́lápọ̀ Kọ́lápọ̀ òun ni boyfriend school daughter ẹ. Exactly. Ó máa rántí kan ó tiẹ̀ kí n gbàgbé kan rárá. Ó tiẹ̀ mọ̀ kó máa sáré rántí bẹ́ẹ̀. Mi ì tiẹ̀ wá prepare anything fún ẹ tó máa jẹ. My dear. My dear. Yes, darling. Yeah, má bọ̀. Jáde òun là ń dúró dè o. Ẹ kú jókòó màá. Báwo ni aya mi? Ẹ̀yẹ yẹ̀sùn. Ó tọ́jú àbúrò mi yẹ̀sùn. Jídé, Bọ̀dé ni mo rí lónìí òun fẹ́ bá wa sọ̀rọ̀. Mo ti rò pé bóyá èmi nìkan ẹ̀ mo ní a kó máa sọ. Ló bá ní èmi, ìwọ àti ìyàwó ẹ̀ ló fẹ́ bá sọ̀rọ̀. Mo ṣe ní kó máa wí báyìí o. Torí àwọn ọkọ̀ tó dé o. Bọ̀dé, àwa mẹ́tẹ̀ẹ̀ta láti pé yìí o. Ẹ̀gbọ́n, kò sí wàhálà. Bọ̀ wàhálà tó wà. Ẹ̀gbọ́n, àárín ọ̀tá lẹ́wà. Ọjà sáyọ̀ àṣẹyìn wá àṣẹyìn bọ̀ náà já sọpẹ́. Àṣẹyìn wá àṣẹyìn bọ̀ náà já sọpẹ́. Ṣẹ̀mí bí ológun ọ̀rẹ́ ìdáríjì ló nílé ayé o. Kò sí gbénìyàn ṣe lè ṣẹ̀wá tó nílé ayé. Ká má fi búburú san búburú fẹ́ ní ẹnì kejì wáyé. Ẹ wá rí gbọ́ àyírí pé sùúrù náà ní gbogbo nǹkan. Ọ̀rọ̀ náà já sọpẹ́ o. Ó já sọpẹ́ o. Ó já sọpẹ́ o. Ó já sọpẹ́ o. Ó já sáyọ̀ o. Ó já sọpẹ́ o. Àdúpẹ́ lọ́wọ́ àlọ́. Ó já sọpẹ́ o. Ó já sáyọ̀ o. Ẹ gbọ́dọ̀ fi búburú san búburú fúnra wa. Ó já sọpẹ́ o. Ó já sọpẹ́ o. Àdúpẹ́ o. Ó já sáyọ̀ o. Ó já sọpẹ́ o. Ó já sáyọ̀ o. Ó já sáyọ̀ o. Ó já sọpẹ́ o. Ó já sáyọ̀ o. Ó já sọpẹ́ o. Ó já sáyọ̀ o. Àṣẹyìn wá àṣẹyìn bọ̀ náà já sọpẹ́. Àṣẹyìn wá àṣẹyìn bọ̀ náà já sọpẹ́. Ṣẹ̀mí bí ológun ọ̀rẹ́ ìdáríjì ló nílé ayé o. Ní ẹnì kejì wáyé. Ẹ wá rí gbọ́ àyírí pé sùúrù náà ní gbogbo nǹkan. Ọ̀rọ̀ náà já sọpẹ́ o. Ó já sọpẹ́ o. Ó já sọpẹ́ o. Ó já sọpẹ́ o. Ó já sáyọ̀ o. Ẹ gbọ́dọ̀ fi búburú san búburú fúnra wa.